Inú burúkú ni wọ́n ló ń bí ìyàwó ààrẹ tó tún jẹ́ ìyá gbogbo ọmọ Nàìjíríà àti obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí. Ìyún ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu là ń sọ. Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu pẹ̀lú bá ṣe ní obìnrin náà ó ti ránṣẹ́ pé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó tó tún jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ tó sì tún jẹ́ sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ Ẹdó nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá báyìí. Ìyún sẹ́nẹ́tọ̀ Ali Oshiomhole ó mà ti ránṣẹ́ pé lórí ọ̀rọ̀ tán ní Oshiomhole tó sọ sí ìyàwó gómìnà ìpínlẹ̀ Ẹdó ìyẹn arábìnrin Betsy Obaseki. Ǹjẹ́ irú ọ̀rọ̀ wo ni Comrade Adams Ali Oshiomhole ń tó sọ sí ìyàwó gómìnà ìpínlẹ̀ Ẹdó? Ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tó kọjá ní ìyàwó gómìnà Obaseki ìyẹn Betsy Obaseki lásìkò tó lọ ń polongo ìbò fún olùdíje fún ipò gómìnà náà ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ẹdó ìyẹn ọ̀gbẹ́ni Ighodalo. Nígbà tó ń polongo ìbò fún ìyàwó Obaseki ní ìdí tí àwọn obìnrin gbọ́dọ̀ fi dìbò fún olùdíje àwọn ni pé nínú gbogbo àwọn olùdíje tó kù olùdíje àwọn ìyẹn Ighodalo òun nìkan ló ní ìyàwó tó sì ní àwọn olùdíje yòókù wọn kò ní ìyàwó. Betsy Obaseki ní ṣé wọ́n mọ̀ pé ọkùnrin tó bá ní ìyàwó nílé ìjọba yóò lè ṣe bìkítà fún àwọn obìnrin nítorí pé obìnrin ló mẹ̀tọ́ obìnrin, ṣùgbọ́n láwọn tí ò níyàwó wọn ní lè tọ́jú àwọn obìnrin. Ìdí rèé tó fi ní kí àwọn obìnrin kan rí i pé Ighodalo ti ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n dìbò fún. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ tó ń fèsì lórí eléyìí níṣe ni Oshiomhole má sọ̀rọ̀ tó di ariwo ńlá tó sì lọ sọ̀rọ̀ tí ò tiẹ̀ papọ̀ mọ́ ọ̀rọ̀ tí Betsy sọ. Níṣe ló máa ń fi Betsy yan ìyàwó Obaseki àti ọkọ ẹ̀ Obaseki yan gómìnà Obaseki ló máa ń fi wọ́n ṣẹlẹ́yà. Ó ní ẹnu Betsy ò gbárù ọ̀rọ̀ tó sọ pé àwọn kò níyàwó. Ó ní ọ̀rọ̀ ẹ̀ kò dùn ún o. Ó ní látọdún tóun àti Obaseki ọkọ ẹ̀ ti fẹ́ra wọn ó ní wọn àrọ́mọ bíi bẹ́ẹ̀ kò lè mọyì ọmọdé. Ó ní ṣe ẹni tí kò rí ọmọ bí tí wọn tó wá lè gba ọmọ tọ́ tí wọn láàánú àwọn ọmọdé ìnẹnu ẹ̀ wá gbà láti máa sọ pé àwọn kan níyàwó. Ọ̀rọ̀ yìí tí Oshiomhole sọ ló máa di ariwo ńlá káàkiri Nàìjíríà èyí tó bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú gidigidi tó sì jẹ́ wípé níṣe ni àwọn èèyàn náà ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Oshiomhole pé kò yẹ kó máa fi ọmọ tí àwọn tọkọtaya náà yan gómìnà ìpínlẹ̀ Ẹdó àti ìyàwó ẹ̀ ò rí bí kò fi yọ wọ́n. Ọ̀rọ̀ yìí gan-an ṣe ló bí ìyàwó Tinubu nínú ta ló wò pé obìnrin lòun náà àti pé lábẹ́ bó ti wù kó rí èèyàn kì í fi ìṣòro ọmọ àti àìrọ́mọ bí èèyàn kì í fi yọ èèyàn o. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àwọn tó ń ṣiṣẹ́ nínú ilé ìjọba yan asòfin l'Àbújá wípé Olúrẹ̀mí Tinubu ó ti ránṣẹ́ pé Comrade Adams Ali Oshiomhole o wípé kó tètè wá rí òun nítorí pé òun fara mọ́ ọ̀rọ̀ tó sọ bí ìgbà tó kàbùkù gbogbo obìnrin Nàìjíríà ni tó sì ní òun yóò sọ ọ̀rọ̀ náà fún pé irú ẹ̀ kò tún gbọdọ̀ wáyé mọ́. Kódà gbọ́ kó ṣeé ṣe kó ní kí Oshiomhole kó tọrọ àforíjì lọ́wọ́ ìyàwó Obaseki àti gbogbo àwọn obìnrin Nàìjíríà.